ẹtú ènìyàn mi nínú lólúwa wí sọ̀rọ̀ ìtùnú fún Jerusalem. Ẹtú ènìyàn mi nínú lólúwa wí sọ̀rọ̀ ìtùnú fún Jerusalem. Sọ fún pé ogun ìjà rẹ̀ ti tán. Adarí àṣedédé rẹ̀ jù. Ògo f'orúkọ rẹ̀, ògo f'orúkọ rẹ̀, ògo f'orúkọ Olúwa. Ògo f'orúkọ rẹ̀, ògo f'orúkọ rẹ̀, ògo f'orúkọ Olúwa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Ṣùgbọ́n ká tó ṣe ohunkóhun, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa gbé yín ga, afọpẹ́ àtìyìn fún orúkọ mímọ́ yín, pípé títọ́ rere láìpẹ́ àìṣá ìdíbàjẹ́, ọlọ́wọ́ gbogbo ẹ tí ń yọmọ rẹ̀ nínú ọ̀fìn ayé. Tìrẹ ni ọlá, tìrẹ ni ògo, tìrẹ ni gbogbo agbára. Ọlá ńlá àti ipá jẹ́ tìrẹ. Agbéǹga fún oore ọ̀fẹ́ tẹ́ fi fún wa ní àkókò yìí. Olú ẹ gbà ọpẹ́ wa. Fún gbogbo ọkàn tó ń gbé wa nílé, Olú ẹ gbà àyìn wa. Ẹ̀ṣẹ̀ tó bá wa dúró ní wákàtí àti ẹ dáríjì wá. Láàárín ìṣẹ́jú díẹ̀ à ń lọ nínú ọ̀rọ̀ yín, torí pé níbi tí ayé dé, ọ̀rọ̀ yín ló lè ran ayé wa lọ́wọ́, ọ̀rọ̀ yín ló lè gbé wa ró, ọ̀rọ̀ yín ló lè tì wá lẹ̀, ọ̀rọ̀ yín ló lè ṣamọ̀nà wa. Olúwa sọ̀rọ̀ agbára yín jáde, ran ayé wa lọ́wọ́, ẹ tọ́ ìpasẹ̀ ọ̀nà wa, ẹ ṣamọ̀nà wa, ẹ tì wá lẹ́yìn ní orúkọ ti Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Pẹ̀lú oore ọ̀fẹ́ ńlá tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù olùgbàlà ni mo kí gbogbo ẹ̀kan alààyè níbikíbi tẹ́ ẹ ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu mi, àti níbikíbi tẹ́ ẹ ti ń wò mí. Mo kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò oníyìn rere Síónì tí a mọ̀ sí Zion Proclaimers, níbikíbi tẹ́ ẹ ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu mi lórí ìkànnì Great 101.1 FM. Níbikíbi tí ẹ ti ń wò mí, mo gbàdúrà pé lórúkọ Jésù agbára àjínde ojúre Ọlọ́run ọ̀gá ògo yóò wà pẹ̀lú ayé wa. Àkókò àjínde náà la ṣì wà, àkókò tí Jésù ń kiri ṣoore tó ń ṣoore kiri nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní irú àkókò báyìí. Ará nínú Olúwa, lórí ètò oníyìn rere Síónì lénìí, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìmúpadàbọ̀ sípò, ọ̀rọ̀ àánú àti ojúrere tí Ọlọ́run ọ̀gá ògo rán mi láti fi ṣe payá sí etí gbogbo ènìyàn níbikíbi tẹ́ ẹ ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu mi. Òun ni a ó rí nínú ìwé Genesis orí kìíní láti ẹsẹ̀ kìíní. Ó wí pé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àti ayé. Ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àti ayé. Hallelujah, hallelujah, hallelujah. Ohun tí mo fẹ́ kí gbogbo ọkàn alààyè kíyèsí nínú ọ̀rọ̀ yìí, òun ni pé ní àtètèkọ́ṣe Ọlọ́run, ní àtètèkọ́ṣe Ọlọ́run, ní àtètèkọ́ṣe Ọlọ́run. Òun ni wípé nígbà tí a fẹ́ dá ayé, tí a fẹ́ fi ayé sọlẹ̀ lórí òkun pupa, lórí ilẹ̀, ohun àkọ́kọ́ tí a kọ́kọ́ ṣe àwárí rẹ̀ òun ni Ọlọ́run. A ò ṣe àwárí igi, a ò ṣe àwárí òkúta, a ò ṣe àwárí omi, a ò ṣe àwárí iyẹ̀pẹ̀. Ṣùgbọ́n bí a ṣe ń tan kámẹ́rà ayé báyìí, ohun àkọ́kọ́ tí a kọ́kọ́ ṣe àwárí òun ni Ọlọ́run. Hallelujah. Ọlọ́run ni a kọ́kọ́ ṣe àwárí, a ò ṣe àwárí ohunkóhun. So ní àtètèkọ́ṣe, ohun tí a kọ́kọ́ rí tó fi àṣẹ fún ayé, tó ran ayé lọ́wọ́, èyí tó jẹ́ kí àṣẹ Ọlọ́run ọ̀gá ògo kó lè fẹsẹ̀ múlẹ̀ nínú ayé, òun náà ni wípé Ọlọ́run ni a kọ́kọ́ rí. Àwọn kan máa ń sọ pé lẹ́yìn kinní kan ni, ṣùgbọ́n Ọlọ́run ní rán mi láti sọ fún ọ lórí ètò oníyìn rere Síónì lónìí wípé lẹ́yìn Ọlọ́run náà ni o, nítorí pé ìwàláàyè Ọlọ́run ni a kọ́kọ́ rí, ni ó fi àṣẹ fún ìṣẹ̀dá ohun gbogbo. Ìwàláàyè tí a kọ́kọ́ rí yìí ló fi àṣẹ fún ìṣẹ̀dá ohun gbogbo, nítorí pa kọ́kọ́ rí Ọlọ́run láti pé ó yá kí omi kó wọ́ sápá kan, kí iyẹ̀pẹ̀ kó wọ́ sápá kan, ó yá ó dá eléyìí, ó dá tọ̀hún, ó dá tibí, ó dá tọ̀hún, nítorí pé Ọlọ́run ni a kọ́kọ́ rí ní àtètèkọ́ṣe. A ò rí ohunkóhun, a ò rí iyẹ̀pẹ̀, a ò rí igi, a ò rí omi, a ò rí òkúta, a ò rí ọ̀bọ, a ò rí ejò, a ò rí ẹyẹ, a ò rí pẹ́pẹ́yẹ. Ṣùgbọ́n kọ́kọ́ tí Bíbélì kọ pé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun àti ayé. So Ọlọ́run ni a kọ́kọ́ rí, a ò rí ohunkóhun nínú ayé. Ìwàláàyè Ọlọ́run tí a kọ́kọ́ rí yìí,
ó fi àṣẹ fún ìṣẹ̀dálẹ̀ ohun gbogbo. Àṣẹ ìwàláàyè rẹ̀ ní àtètèkọ́ṣe yìí ní ó dá ohun gbogbo létòlétò ní ìrọ̀rùn, nítorí pé Ọlọ́run la kọ́kọ́ rí nínú ayé. Ọlọ́run la kọ́kọ́ rí. Ó fi àṣẹ fún ènìyàn pé ó fi àṣẹ fún Ọlọ́run láti lè dá ohunkóhun létòlétò. Ó ṣeéṣe kó tó wáyé pé èèyàn la kọ́kọ́ rí ni ó ṣeéṣe kí àwọn nǹkan yẹn kó má ṣe é ṣe láti tètè dá, ṣùgbọ́n torí pé bá ṣe kọ́kọ́ tọ kámẹ́rà ayé Ọlọ́run la kọ́kọ́ rí. Hallelujah, hallelujah. Ìwé ìyìnrere ti Jòhánù, ìwé ìyìnrere ti Jòhánù orí kìíní ó sọ̀rọ̀ agbára kan jáde tí mo fẹ́ kí gbogbo wa kíyèsí. Ó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú ìwé ìyìnrere ti Jòhánù. Ó fi ẹsẹ̀ ọ̀rọ̀ náà múlẹ̀ wípé ní àtètèkọ́ṣe Ọlọ́run wà, ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Òun ni ó ti wà ní àtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run. Nípasẹ̀ rẹ̀ ni a dá ohun gbogbo, àtìlẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí a dá. Nínú rẹ̀ ni ìyè wà, ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé, ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀, òkùnkùn kan kò sì lè borí rẹ̀. Hallelujah. Ṣe rí pé ìwé ìyìnrere ti Jòhánù náà fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé ní àtètèkọ́ṣe Ọlọ́run, Ọlọ́run náà sì ni ọ̀rọ̀ náà. Òun ó ti wà nínú ayé. Ó bá ìtàn kámẹ́rà ayé bá òun la kọ́kọ́ rí ara nínú Olúwa. Ọ̀rọ̀ tí Kristi rán mi láti mú wá sí etí ìgbọ́ rẹ̀ lórí ètò ní ìrere Síónì lórí ìkànnì Great 101.1 ní wípé gbogbo ẹ̀dá, gbogbo ìpinnu, gbogbo ìgbésẹ̀, gbogbo ìgbéyàwó, gbogbo ìpè, gbogbo iṣẹ́ ìránṣẹ́, gbogbo ìdáwọ́lé, gbogbo ìmọ̀ràn, gbogbo ìṣàkóso tí Ọlọ́run kò bá ti sí ní àtètèkọ́ṣe kò lè mú ayọ̀ wá. Hallelujah. So ìwọ náà wo ìrìn àjò rẹ sínú ayé yìí nígbà tó délé ayé lé àtètèkọ́ṣe, ǹjẹ́ Ọlọ́run wà níbẹ̀? Hallelujah. Ìwọ náà wo ìrìn àjò rẹ, gbogbo ìpinnu tó ń ṣe nínú ayé, gbogbo àwọn decision tó make pẹ̀lú ọ̀rẹ́, tó make pẹ̀lú ìyá, tó make pẹ̀lú bàbá, tó make pẹ̀lú ẹ̀gbọ́n, tó make pẹ̀lú àbúrò, ó rí pé gbogbo ìparí rẹ̀ kún ló máa ń mú wá, nítorí pé Ọlọ́run kò sí níbẹ̀ ní àtètèkọ́ṣe. Ọlọ́run kò jẹ́ alága níbẹ̀ ní àtètèkọ́ṣe. Gbogbo ìgbésẹ̀ tó ń gbé nínú ayé búburú tá a wà yìí, ó rí wípé kò mú ayọ̀ wá, nítorí pé Kristi kò sí níbẹ̀ ní àtètèkọ́ṣe. Wo ìgbéyàwó rẹ, wo bí ìgbéyàwó yẹn ṣe rí, wo bó ṣe rìn, wo ìgbà yẹn táwọn tó pé a máa fẹ́ àti gbàdúrà sí i, máa fẹ́ wọ́n ní ò lè fẹ́, tó ní rárá ìfẹ́ yìí ó ràgà bò mí, òun gangan ni mo fẹ́, nítorí pé ó fa owó Ọlọ́run sẹ́yìn ní àtètèkọ́ṣe nínú ìrìn àjò náà. Ó ti gbàgbé ọ̀rọ̀ tí ìwé mímọ́ sọ wípé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ayé àti ọ̀run. So ohun àkọ́kọ́ tó gbọ́dọ̀ ṣe àkíyèsí ni wípé ní ohun gbogbo tó fẹ́ ṣe láyé yìí tí Kristi ò bá ti sí níbẹ̀, tí kò bá ti jẹ́ alága níbẹ̀, òfo ló máa mú wá, ẹkún ló máa mú wá, ọ̀fọ̀ ló máa mú wá. Ìgbéyàwó yẹn gbà tó fẹ́ wọ̀ ó fa owó Ọlọ́run sẹ́yìn. Ọ̀rọ̀ kan tiẹ̀ pa mí lẹ́rìn láìpẹ́ yìí. Wọ́n láwọn kan fẹ́ ṣègbéyàwó, lẹ́yìn ìgbà tí wọ́n ti fúnra wọn lóyún tán náà ṣe wá láwọn fẹ́ lọ gbàdúrà sí i, wọ́n ti fa owó Ọlọ́run sẹ́yìn, nítorí wípé wọ́n ti gbàgbé wípé ní àtètèkọ́ṣe Ọlọ́run la kọ́kọ́ rí nínú ìṣẹ̀dálẹ̀ ayé. Mo gbàdúrà fún ọ, gbogbo ibi tí Kristi ò ti sí nínú ayé rẹ, ọwọ́ agbára Ọlọ́run alààyè kó dá ọ padà sójú ọ̀nà. Mo ní ọwọ́ agbára Ọlọ́run alààyè kó dá ọ padà sójú ọ̀nà. Ìpè àti iṣẹ́ ìránṣẹ́ rẹ, ṣé o béèrè, ṣé Ọlọ́run ló sọ fún ẹ pé ṣé o confirm pé lóòótọ́ Ọlọ́run pè ọ́? Ṣé o confirm pé lóòótọ́ Ọlọ́run pè ọ́? Iṣẹ́ ìránṣẹ́ yẹn ńgbà tó fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀, ṣé Ọlọ́run ló sọ fún ẹ pé kò kúrò under pastor yẹn kó lọ dá dúró? Ṣé o ṣàwárí Ọlọ́run níbẹ̀ ní àtètèkọ́ṣe ní ìbẹ̀rẹ̀ rẹ̀? Ṣé o ṣàwárí ọwọ́ Ọlọ́run níbẹ̀? Gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ẹ̀mí Ọlọ́run ń ṣípayá fún wa lórí ètò yìí lónìí. Ọ̀rọ̀ Ọlọ́run tí à ń sọ ni pé ní àtètèkọ́ṣe Ọlọ́run, ní àtètèkọ́ṣe Ọlọ́run la tó kọ́kọ́ ṣàwárí nínú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ kìíní, nítorí pé Ọlọ́run wà láàyè, ìwà láàyè rẹ̀ dájú, ọwọ́ agbára rẹ̀ dájú, ìdáǹdè rẹ̀ dájú, ojú rere rẹ̀ dájú, ìrànlọ́wọ́ rẹ̀ dájú. Òun ló fún wa ní orí ọ̀fẹ́ láti lè dá ayé lẹ́sọ̀lẹ́sọ̀ tí ohun gbogbo sì já sí ìrọ̀rùn fún wa nínú ayé. Mo gbàdúrà fún ọ lórúkọ Jésù, gbogbo ibi tó o ti ṣìnà, ọwọ́ ìdáǹdè, ọwọ́ agbára Ọlọ́run alààyè lórúkọ Jésù kó dá ọ padà sójú ọ̀nà. So wo ìrìn àjò rẹ nínú ayé búburú tá a wà yìí, gbogbo ohun tó ń ṣe, gbogbo ìgbésẹ̀ tó ń gbé, gbogbo ọgbọ́n tó ń lò, gbogbo ìmọ̀ tó ń lò, gbogbo òye tó ń lò, tó fa owó Ọlọ́run sẹ́yìn, gbogbo ọgbọ́n ìwé tó ń lò, gbogbo mọ́mì mi ti advice mi, dáàdì mi ti advice mi, kò tiẹ̀ sí nǹkan tó bá tí dáàdì èèyàn àti mọ́mì èèyàn bá advice èèyàn. Ṣùgbọ́n nígbà mìíràn wo situation tí ènìyàn lè wà, tí èèyàn máa ń wà nígbà míì, ó máa ń kọjá ipá àti agbára àwọn òbí ènìyàn. Ṣùgbọ́n bí kò ṣe wípé ká wá ojú Ọlọ́run. So ọ̀rọ̀ Ọlọ́run sọ lónìí wípé gbogbo ìmọ̀ràn, gbogbo ìṣàkóso ibi iṣẹ́ tẹ́ ẹ wà yẹn, ẹ ti dọ̀gá. Ṣọ́lọ́run ló sọ pé kẹ́ ẹ gba síìtì yẹn, abẹ́ kan wò ń pẹ̀yìn ló kàn. Dádì, Ṣọ́lọ́run ló sọ pé kẹ́ ẹ jókòó lórí ipò yẹn, abẹ́ wò ń pẹ́
ó ti pẹ́ tí mo ti wà ń bí èmi ló kàn dádì nínú chọ́ọ̀chì yẹn ṣọ́lọ́run ló sọ pé ẹ̀yin ló kàn lórí ipò yẹn àbí ẹ fi ọwọ́ agbára gbà á ládùúgbò yẹn ṣọ́lọ́run ló sọ wípé ẹ̀yin lẹ tọ́ láti wà ní ipò yẹn àbí ẹ fi ọwọ́ agbára ọ̀nà àlùmọ́kọ́rọ́ yìí gbà á dádì nínú mọ̀lẹ́bí ṣọ́lọ́run ló sọ pé kẹ́ ẹ jẹ oyè kẹ́ ẹ jẹ yẹn àbí ẹ wò wípé èmi mo lẹ́tọ̀ọ́ sí gẹ́gẹ́ bí ọjọ́ orí mi èmi mo lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n Ọlọ́run sọ wípé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé. So in the beginning the first person we were able to see is God. Gbogbo ẹ̀dá tí kò bá ti fi Ọlọ́run sí àtètèkọ́ṣe ìrìn àjò rẹ̀ nínú ayé ìrìn àjò náà yóò máa kọlugi yóò máa kọlọ pẹ̀ ní ohun tí Kristi rán mi láti sọ fún wọn lórí ètò òní ìrere Síónì lónìí nìyẹn. So nígbà tí a tan kámẹ́rà ayé Ọlọ́run la kọ́kọ́ rí ìwà láàyè rẹ̀ ló fìdí ayé sọlẹ̀ ló sì jẹ́ kó gbogbo lọ létòlétò ṣùgbọ́n nínú ayé tí a ti kọ́kọ́ rí Ọlọ́run fún ìṣẹ̀dá ohun gbogbo ní dáradára yẹn òun ni wọ́n fẹ́ wà tó ò dẹ̀ fẹ́ mú Ọlọ́run lò òun ló fẹ́ wà tó ò fẹ́ gbọ́tọ̀ Ọlọ́run òun ló fẹ́ wà tó ò náání Ọlọ́run òun ló fẹ́ wà tó ò fẹ́ ka Ọlọ́run sí òun ló fẹ́ wà tó ò fẹ́ gbọ́tọ̀ Ọlọ́run òun ló fẹ́ wà tó ò fẹ́ ìtọ́ni Ọlọ́run. ṣùgbọ́n Kristi ń tọ̀ wá ní ìrọ̀lẹ́ yìí wípé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé. So yìí ní ìbẹ̀rẹ̀ ayé gan the first person we were able to notice the first person we were able to feel is God. So gbogbo ohun tó o bá ti ń ṣe nínú ayé yìí tí Ọlọ́run ò bá ti sí níbẹ̀ tí ò bá ti fi Ọlọ́run sí àtètèkọ́ṣe rẹ̀ tí ò bá ti fi Ọlọ́run sí ìbẹ̀rẹ̀ rẹ̀ tí ò bá ti gba ìtọ́ni Ọlọ́run ní ìbẹ̀rẹ̀ rẹ̀ wàá rí i pé a máa kọlugi a máa kọlọpẹ̀ ni. Mo gbàdúrà fún wọn níbikíbi tó ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu mi gbogbo bí tó ti ṣìnà lórúkọ Jésù ọwọ́ agbára Ọlọ́run ọ̀gá ògo ó tọ́ ọ sọ́nà. Mo ní ó tọ́ ọ sọ́nà. Ètò Oníhìnrere Síónì ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Great 101.1 FM à ń padà bọ̀ ná. Great Radio 101.1 ìròyìn ayọ̀. Wá pàdé olùgbàlà níwájú ìtẹ́ tó kún fún àánú àtòrí ọ̀fẹ́. Cherubim and Seraphim Movement Church Ayọ̀ni Efata City Ogun District Branch ló ń pè ọ́ láti wá jogún nínú àṣẹ ńlá tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Síbi ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ àtolóṣooṣù wa. Gbogbo ọjọ́ Wednesday ní ìsìnṣílò fún gbogbo ẹni tó ń wojú Olúwa fún ohun rere gbogbo. Bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán. Ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday School máa ń bẹ̀rẹ̀ ní aago 8 sí 9 òwúrọ̀. Ìsìndúpẹ́ ọjọ́ ìsinmi Sunday Service yóò tẹ̀lé ní aago 9 òwúrọ̀ sí aago 1 ọ̀sán. Breakfast with Jesus ní gbogbo ọjọ́ Saturday kejì nínú oṣù ní aago 7 sí 9 òwúrọ̀. Orin ìyìn tí fa ìwà láàyè Ọlọ́run sọ̀kalẹ̀ àdúrà ìdáǹdè pẹ̀lú ọ̀rọ̀ Olúwa tó kún fún ìgbàlà lábẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́ ni Olúwa yóò fi bá ayé rẹ̀ pàdé. CNS Movement Church Ayọ̀ni Efata City tó wà ní Arrow Railway Quarters opposite Maito Age House Olómore Ìtaòṣì Abẹ́òkúta Ogun State. Prophet Raphael Ọláìdé Òkúnnẹ́yẹ leader in charge. Fún àdúrà àti ìgbaniníyànjú ẹ pè 0703-192-0632. Wá ọba aláṣẹ pé ń dúró dè ọ́ Ayọ̀ni o. Ọkàn aláàárẹ̀ wá sinmi láyà Jésù. Bẹ́ẹ̀ni, ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàárín àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn. Nínú ìjọ The Eternal Sacred Order of CNS Church Ògo Ẹ̀rí tàn Onítẹ̀síwájú International Ògénò Èmídire Key Street Headquarters. Ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. Ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. Ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. Gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. Ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. Ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ The Eternal Sacred Order of CNS Church Ògo Ẹ̀rí tàn Onítẹ̀síwájú International Ògénò Èmídire District Headquarters 18 Salima Ṣùgbẹ̀sán Avenue opposite Crown Royal Abiola Way Abẹ́òkúta. Wòlíì Dámilá Stephen Adékúnlé JP Bàbá Ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. Kó àníyàn rẹ̀ tọ̀ Jésù olùgbàlà wá. Kò sóhun tí ipá rẹ̀ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. Ọmọdé ìpẹ́ẹ̀rẹ̀ àti ọ̀dọ́ ó yá ẹ jẹ́ lọ nítorí Jésù fún ara rẹ̀ ni ó pè wá ẹ jẹ́ jùmọ̀ gba ìlérí náà tí ó wí pé a kì yóò kú mọ́. A special program for the children, teenagers and youth. Àkànṣe ìpàdé fún ọmọdé ìpẹ́ẹ̀rẹ̀ àti ọ̀dọ́ nínú oṣù agbára ti Jésù nìkan. Òbí ọmọ àti alágbàtọ́ ẹ jẹ́ darapọ̀ ìyẹn ní àṣálẹ́ Friday sí Saturday 25th to 26th oṣù tí a wà yìí ni o. Ìṣòro ní ọjọ́ Friday tí ìpàdé sì ń tẹ̀síwájú ní ọjọ́ Saturday. Ibi ìpàdé ni Operation Jesus Only Headquarter Oníkókó Panṣẹ́kẹ́ ní abẹ́ àkòrí àwọn ọmọ àjíǹde
the children of resurrection tí ọlọ́run yóò sì máa lo ikọ̀ rẹ̀ ajínrere Sànjọ́ Ọ̀dẹ́jọbí Amos àti àwọn ikọ̀ ọlọ́run mìíràn. Ìwọ náà darapọ̀ kí o sì di ọmọ àjíǹde. Great Radio. 101.1 ìròyìn ayọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ní ìrere Síónì lórí ìkànnì Great 101.1 FM ní Stainless ní Abẹ́òkúta. Ọ̀rọ̀ ètò ní ìrere Síónì ló ń lọ lọ́wọ́. ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa lórí ètò tòní òun ni a ṣàwárí nínú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ kìíní tó wí pé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé. So ohun kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tí a mú jáde níbẹ̀ ni wípé ní àtètèkọ́ṣe Ọlọ́run ni a kọ́kọ́ ṣàwárí kí a tó bẹ̀rẹ̀ sí dá ohunkóhun. Gbogbo ìrìn àjò tí ìwọ náà bá fẹ́ rìn nínú ayé yìí, gbogbo ọgbọ́n tó rò pé ó gbọ́n yìí, gbogbo ìmọ̀ tó rò pé ó ní yìí, gbogbo òye tó rò pé ó ní, gbogbo àwọn ènìyàn tó rò pé ó mọ̀, gbogbo ipá tó rò pé ó ti sà, tí kò bá ti sí Ọlọ́run níbẹ̀ kò lè yọrí sí àṣeyọrí. Kristi olùgbàlà ló rán wa sí ọ lórí ètò tòní wípé tí a bá lè ṣe àwárí Ọlọ́run ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìṣẹ̀dálẹ̀ ayé tó yẹ pé òun ni àkọ́kọ́ rí tí a ò rí ohunkóhun tó dẹ̀ jẹ́ pé ìwà láàyè Ọlọ́run ọ̀gá ògo yìí òun ló fún wa ní orí ọ̀fẹ́ ńlá kí tí ogun gbogbo fi wà ní ètò létò nínú ìṣẹ̀dá ohunkóhun. Kristi Olúwa rán mi láti sọ fún ọ lórí ètò ní ìrere Síónì lónìí wípé gbogbo ìrìn àjò rẹ nínú ayé yìí tí ọwọ́ Ọlọ́run ọ̀gá ògo ò bá ti sí ń bẹ̀, tí ìwà láàyè rẹ̀ ò bá ti sí ń bẹ̀, tí ipa rẹ̀ ò bá ti sí ń bẹ̀, tí àtìlẹ́yìn rẹ̀ ò bá ti sí ń bẹ̀, tí ìtọ́ni rẹ̀ ò bá ti sí ń bẹ̀, tí ọlá rẹ̀ ò bá ti sí ń bẹ̀, tí ibùjókòó rẹ̀ tí kò bá ti sí níbẹ̀, ó ṣeé ṣe kó má mú ayọ̀ wá. Ṣùgbọ́n mo gbàdúrà fún ọ gbogbo ìrìn àjò tó o ti rìn tí kò mú ayọ̀ wá, gbogbo ìgbésẹ̀ tó ti gbé tó jẹ́ pé failure ló mú wá ní gbogbo ìgbà, gbogbo ẹkún tó o ti fi gbogbo ọjọ́ sun lórí ìgbésẹ̀ tó gbé nítorí pé ìwà láàyè Ọlọ́run kò sí níbẹ̀, lórúkọ Jésù ọba adániwáyé dá sí lónìí. Mo ní ẹ̀mí àwọn wòlíì dá sí lónìí. Mo ní ipá ńlá tó borí ipá dá sí lónìí. Agbára tó ju agbára lọ dá sí lónìí. Ohun tí mo máa sọ fún ọ nìyí lábẹ́ ìṣàkóso kókó ọ̀rọ̀ yìí wípé wá ojú Ọlọ́run, wá ojú Ọlọ́run nínú àdúrà, wá ojú Ọlọ́run nínú àwẹ̀, wá ojú Ọlọ́run nínú kíka ọ̀rọ̀ Ọlọ́run. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn bùkátà bí ayé ṣe rí lónìí kò tẹ̀ jẹ́ ká rántí pé nǹkan kan wà tó exist lọ́rọ̀ Ọlọ́run mọ́. Tá bá ti lọ sí church níjọ́ Sunday, tá bá ti gbé Bíbélì dání, tálùfà bá ti wàásù, ibi tá bá tún gbé sí nílé, ibẹ̀ ló tún pín sí, ó tún di Sunday mìíràn. Ṣùgbọ́n kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ bó o bá ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe atọ́nà ayé rẹ ní gbogbo ìgbà. Ohun tí mo máa sọ fún ẹ̀rọ rẹ̀ o, ọ̀rọ̀ Ọlọ́run tún ṣípayá kankan nínú ìwé Jòhánù, ìyìnrere ti Jòhánù chapter 15 verse 5. Gbọ́ ohun tó sọ, ìwé ìyìnrere ti Jòhánù chapter 15 verse 5. Ó ní èmi ni àjàrà, ẹ̀yin ni ẹ̀ka, ẹni tó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀, nítorí ní yíyára yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe ohun kan. Hallelujah. So tó o bá ti depart rẹ tó o ń pè who is God, let me I can do it alone. Ládùúgbò gbogbo ìwé tí mo kà, ládùúgbò mo ṣe ní PhD, ládùúgbò bí mo ṣe mọ èèyàn, ládùúgbò àwọn iṣẹ́ tí dáàdì mi ti ṣe sílẹ̀, ládùúgbò àwọn ìgbésẹ̀ táwọn òbí mi ti gbé sílẹ̀, mo lè live life comfortably without à ń parọ́ tanra wa jẹ ni. So ní yíyára wa kúrò lọ́dọ̀ Ọlọ́run ọ̀gá ògo, a ò lè ṣe ohun kan, a ò ní ipá kan, a ò ní òye kan, a ò ní agbára kan, a ò ní ìgbésẹ̀ kan tí a lè gbé. Wá ojú Ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀, wá ojú Ọlọ́run nínú àdúrà, wá ojú Ọlọ́run nínú àwẹ̀, wá ojú Ọlọ́run nípa gbígba ìtọ́ni lọ́dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ní tòótọ́. Wàá sì rí wípé gbogbo ibi tó o ti fa ọwọ́ Ọlọ́run sẹ́yìn, ìwà láàyè Ọlọ́run alààyè yóò sì jókòó níbẹ̀. Ìkejì ni o, ké pe Ọlọ́run, ké pe Ọlọ́run, nítorí pé Ọlọ́run sọ pé gbogbo àwọn tó bá ké pe orúkọ Olúwa la ó gbàlà. Ké pe orúkọ Ọlọ́run, ó ti pẹ́ tó ti ń ké pe orúkọ ìyá, ó ti pẹ́ tó ti ń ké pe orúkọ bàbá, tó pé tí màá ṣe dáàdì mi, tí màá ṣe mọ́mì mi, ó ti pẹ́ tó ti ń ké pe ẹ̀gbọ́n, àwọn ẹ̀gbọ́n tó ké pè títí ṣèbí orí bí gbogbo ẹ̀ ṣe rí, ó ti pẹ́ tó ti ń ké pe wọ́n. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wọn lónìí pé ké pe orúkọ Olúwa, gbogbo ẹni tó bá ké pe orúkọ Olúwa láò sì ṣe kíni láò gbàlà. Wá ìwà láàyè rẹ̀ ní àtètèkọ́ṣe, ohunkóhun tí ó bá ń ṣe láyé yìí yóò sì já sí rere. So tó bá ti wá ìwà láàyè rẹ̀ sínú ìrìn àjò rẹ̀, ṣùgbọ́n gbogbo tó ń ṣe tó wá ìwà láàyè rẹ̀ kó tó gbé ìgbésẹ̀ kan tó wá ojú Ọlọ́run, skul tó lọ yẹn tó wà yẹn, ṣé ẹ̀mí Ọlọ́run ló sọ pé kó wà níbẹ̀ àbí torí pé orí pé àwọn ẹgbẹ́ ń lọ bẹ̀, kọ́ọ̀sì tó ń rí ìdí yẹn ṣé Olúwa ló ní kó rí ìdí ẹ̀, àbí nítorí pé orí pé àwọn èèyàn ń kà ìwọ náà fẹ́ lọ ka kọ́ọ̀sì yẹn. Orúkọ tẹ́ ẹ sọmọ yín yẹn mà, orúkọ tẹ́ ẹ sọmọ yín yẹn sà, ẹni pé àwọn èèyàn ń sọmọ lórúkọ yẹn ni ìgbà tẹ́ ẹ bí ọmọ yẹn yín ò gbàdúrà nígbà tí orúkọ tọ́lọ́run fẹ́ kọ́mọ yìí jẹ́ nìyí.
ẹ gbàdúrà kó sorúkọ tọ́lọ́run fẹ́ kọ́mọ ìjẹ́ ni ẹ̀yin náà wó kàn rí pé wọ́n ń sọmọ lórúkọ yẹn ẹ jẹ́ kémi náà sọmọ tèmi náà bẹ́ẹ̀ ọlọ́run sọ fún yín wípé nígbà tẹ́ ẹ̀ sọmọ yẹn lórúkọ tọ́lọ́run fẹ́ òun ló ṣe ń wà àwọn wà tó ń wù yẹn ẹ̀yin náà wà ń wà àwọn wà yẹn wà wọ́n pé aríbo lójú ọlọ́run wà ṣẹ́yìn béèrè lọ́wọ́ ọlọ́run kẹ́ tó sọ lórúkọ yẹn skul tó ń lọ ẹṣẹ́ béèrè lọ́wọ́ ọlọ́run irú àwọn ọ̀rẹ́ tó ń kó ṣẹ́ bẹ̀rẹ̀ bí irú àwọn ọ̀rẹ́ tọ́lọ́run fẹ́ kó máa bá rìn nìyẹn àdúgbò tẹ̀ ń gbé ẹṣẹ́ béèrè bí ọlọ́run fẹ́ kẹ́ wà níbẹ̀ ilé tẹ rẹ́ǹtì tẹ̀ ń gbé yẹn ṣe é béèrè wípé ọlọ́run fẹ́ kẹ́ wà níbẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí ti fawọ́ rẹ̀ sẹ́yìn tí ara wa là ń ṣe ọgbọ́n wa là ń ṣe so ohun tí ẹ̀mí ọlọ́run aláàyè ń sọ fún wa lónìí wípé ní yíyí ara wa kúrò lọ́dọ̀ rẹ̀ a kò lè ṣe ohun kan ohunkóhun tóun bá fẹ́ dé nígbà tóun fẹ́ dé ayé òun ní akọ́kọ́ ṣàwárí òun la kọ́kọ́ rí ìwà láàyè òun la kọ́kọ́ rí so gbogbo ẹ̀dá tó bá fẹ́ ṣàṣeyọrí láyé yìí tó bá fẹ́ ṣeré láyé yìí a gbọ́dọ̀ kọ́kọ́ rí ìwà láàyè ọlọ́run nínú gbogbo ìgbésẹ̀ rẹ̀ mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ibi tó ti ṣìnà ọwọ́ ọlọ́run ọ̀gá ògo ó dá ọ padà sójú ọ̀nà jẹ́ ká dókè lọ́hùn á padà wọ ilé àdúrà nígbà tá a bá dé ìpele kejì ètò Oníhìnrere Síónì ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Jésù lórúkọ tó ga jù láyé àti lọ́run. ẹ jẹ́ kí gbogbo wa gbàdúrà yìí tẹ̀lé mi kíbi tó wà. Olúwa mo ṣe tán láti fi ọ́ ṣe àkọ́kọ́ nínú gbogbo wá jọba nínú ayé mi. Àdúrà orúkọ Jésù Ọlọ́run gbogbo àgbáyé ọba àwọn ọba olúwa àwọn olúwa mo ṣe tán láti fi ọ́ ṣe àkọ́kọ́ nínú ohunkóhun wá jọba nínú ayé mi. Adániwáyé wá jọba, ipá mi kò tó, ọgbọ́n mi ò lè gbé, ìmọ̀ mi ò gbé, àwọn ènìyàn tí mo ní ipá àwọn ò ká. Mo ṣe tán láti fi ọ́ ṣe àkọ́kọ́ nínú ohun gbogbo. Ọba àwọn ọba wá jọba nínú ayé mi. Adániwáyé wá jọba nínú ayé mi. Ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan wá jọba nínú ayé mi. Ṣé ò ń gbàdúrà yẹn níbi tó wà? Àjíǹde àti ìyè wá jọba nínú ayé mi. Ọba àwọn ọba wá jọba nínú ayé mi. Olúwa àwọn olúwa wá jọba nínú ayé mi. Ipá tó borí ipá wá jọba nínú ayé mi. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká gbàdúrà ká sọ fún Ọlọ́run, ọwọ́ Olúwa máa bọ̀ lórí ayé mi. Àdúrà orúkọ Jésù, ọwọ́ Olúwa máa bọ̀ lórí ayé mi. Ọwọ́ Olúwa máa bọ̀, ọwọ́ Olúwa máa bọ̀ lórí ayé mi. Mo ti kọ̀ láti fi ọ́ ṣe pàtàkì látètè kọ́ ṣe. Ọwọ́ Olúwa máa bọ̀ lórí ayé mi, máa bọ̀ lórí ilé mi, máa bọ̀ lórí ọmọ mi, máa bọ̀ lórí aya mi, máa bọ̀ lórí iṣẹ́ mi. Ọwọ́ Olúwa wá ṣe àtúntò ohun gbogbo, máa bọ̀ lórí ayé mi, máa bọ̀. Ọwọ́ Olúwa máa bọ̀ lórí ayé mi. Jésù Kristi Olúwa wa, Bàbá wa àti Ọlọ́run wa, a gbé yín ga fún oore ọ̀fẹ́ àti àánú yín lórí ayé wa lónìí. Agbẹ́yìnga níbi tẹ́ ràn wá lọ́wọ́ dé, àṣeyín lọ́ba níbi tẹ́ ẹ ti ràn wá lọ́wọ́ bọ̀, agbẹ́yìnga ní gbogbo ọ̀nà nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. Olú ẹ gbà ọpẹ́ wa. Ọ̀rọ̀ yín ṣáà ti fi yé wa lónìí wípé ní yíyára wa kó lọ́dọ̀ yín a kò lè ṣe ohun kan, ipá wa ọgbọ́n wa òye wa ò gbé nkóhun. Agbẹ́yìnga lónìí, Olú ẹ gbà ọpẹ́ wa. Abẹ̀yìn Ọlọ́run olódodo, ọwọ́ yín jẹ́ kó máa bọ̀ lórí ayé wa. Gbogbo ibi tá a ti fà yín sẹ́yìn, tá a ti mú ìwà láàyè yín kúrò nínú ayé wa nítorí ọgbọ́n tá a gbọ́n, nítorí ìmọ̀ tá a mọ̀, nítorí òye tá a rò pa ní, nítorí ìwé tá a rò pa kà, nítorí owó tá a rò pa ní, nítorí àwọn ènìyàn tá a rò pa mọ̀. Gbogbo ibi tá a ti fa ìwà láàyè yín kúrò, a pè yín ọba àwọn ọba máa bọ̀ nínú ayé wa. Adániwáyé wá jalaga, Olúwa wá jalaga nínú ayé gbogbo ènìyàn tó ń gbọ́ mi. Ẹ wá jalaga, ìwọ tó ń gbé mi lọ́wọ́ yẹn, lórúkọ Jésù ọfà ikú jáde láyé rẹ o. Ò ní ṣubú ara, lórúkọ Jésù ò ní ṣubú ẹ̀mí. Àpá Jésù fún ìgbàlà kó wá sí ọ lára. Ẹ̀jẹ̀ Jésù kó máa ṣàn lórí rẹ. Mo ní ẹ̀jẹ̀ Jésù kó máa ṣàn lórí rẹ. Mo ní ẹ̀jẹ̀ Jésù kó máa ṣàn lórí rẹ. Wàá rí àánú gbà, ojú kò ní tì ọ́. Gbogbo gbèsè ara àti tẹ̀mí tó jẹ́ Adániwáyé bá ọ san. Mo ní wàá ṣe rere o. Àánú yóò fọ̀n lórí ayé rẹ ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A dúpẹ́ fún orí ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún wa lónìí àti àánú rẹ̀ tí a rí gbà. À ń ṣe ètò tòní ní ìrántí màmá wa, màmá àdúrà Sàbáínà Ọláwùnmí Ọ̀ṣínáwọ̀ ní Bánjọ. Oníwà kan sọ wípé àwọn tó ti ṣẹ́gun kọjá, ó ní wọ́n ń wò wá bí a ti ń jà lónìí, wọ́n ní wọ́n kan sára sí wa pé tẹ̀síwájú má fà sẹ́yìn. Màmá gbé ìgbé ayé dáradára, Ọlọ́run sì lò wọ́n ti sùn nínú Olúwa, wọ́n ti ṣiṣẹ́, wọ́n ti fọ̀pátì, wọ́n sì ti sùn nínú Olúwa ní 40 ọdún sẹ́yìn. Ọlọ́run sì ń lò wọ́n
fún ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nígbà tí wọ́n wà láyé. Èmi tí mo sọ̀rọ̀ igan mo jẹ́ ẹ̀kan lára àwọn ẹlẹ́rìí ìpè àti iṣẹ́ ìránṣẹ́ wọn gẹ́gẹ́ bí Ọlọ́run alààyè ti lò wọ́n. Mo gbàdúrà lórúkọ Jésù kí àánú kó fọhùn lórí ìtẹ́ ìdájọ́ lórí ayé wọn. Ògo Ọlọ́run alààyè yóò sì farahàn. Fún ẹ̀yin tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bá èmi atọ́kùn ètò oníyìnrere Síónì láti bá mi sọ lórí ìkànnì Great 101.1 FM kan tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bá mi sọ WhatsApp line mi náà nìyẹn ẹ̀ẹ́dẹ̀ ní àǹfààní láti bá mi sọ nígbàkigbà tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bá mi sọ. Ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 081-655-372-83 081-655-372-83 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè mí sí nígbàkigbà tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bá mi sọ. Ohun tẹ́mi Ọlọ́run kan ṣípayá fún wa lónìí wípé wo ìgbé ayé rẹ o, wo ìgbé ayé rẹ o. Ipá ènìyàn kò tó, ọgbọ́n rẹ ò tó, ìmọ̀ rẹ ò tó, òye rẹ ò tó. Nígbà tí a dá ayé, ohun tá a ṣàwárí òun ni Ọlọ́run. Ó ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé, ayé sì wà ní jùjú. So Ọlọ́run la kọ́kọ́ rí, a rí ohunkóhun, a ò rí iṣẹ́, a rí ìwé, a rí ipò, a ò rí oyè, a ò rí ipò, a ò rí ẹ̀sìn gan pàápàá. Ọlọ́run la kọ́kọ́ rí, ohun àkọ́kọ́ ta kọ́kọ́ rí ni God. So tọ́lọ́run bá dẹ̀ wà láyé ní tòótọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti là sílẹ̀, ohun tó wà ń bẹ kò sí situation kan tí ipa ọwọ́ Ọlọ́run alààyè tí kò ká, kò sí ipá kan tó lè borí ipa Ọlọ́run alààyè. So ohun tí ẹ̀mí Ọlọ́run alààyè tó ń ṣípayá fún wa lórí ètò yìí lónìí ni mo gbàdúrà lórúkọ Jésù gbogbo àyójúmọ̀ rí ìdáǹdè, a ó sì rí àánú gbà, a ò ní ṣubú ara, a ò ní ṣubú ẹ̀mí. Àánú Ọlọ́run alààyè yóò gbé wa ró. Bó o ti ń gbọ́ mi nílé yẹn lórúkọ Jésù, àlàáfíà Ọlọ́run alààyè kó wọnú ayé rẹ lọ, kó wọnú ayé ọmọ rẹ, kó wọnú ayé iṣẹ́ rẹ. Gbogbo ibi tára ti ní òróró ìtura adániwáyé bù síbẹ̀. Mo ní òróró ìtura adániwáyé bù síbẹ̀. Mo ní òróró ìtura adániwáyé bù síbẹ̀. Mo lórúkọ Jésù ìkáàánú àti ìmí ẹ̀dùn lórúkọ Jésù yóò fò lọ láyé rẹ. Mo tún wí gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú, ìkáàánú àti ìmí ẹ̀dùn yóò fò lọ láyé rẹ. So Kristi ni kò ṣàwárí, Kristi ni kò ṣàwárí. Má lo ọgbọ́n rẹ, má lo ìmọ̀ rẹ, má lo òye rẹ. Ìgbà tó fẹ́ wọnú iṣẹ́ ìránṣẹ́ yẹn o béèrè bí Ọlọ́run ti fẹ́ kó wọnú ẹ o. Orí táwọn èèyàn ń ṣe nìwọ náà kàn tara bọ̀. Ìgbà tó fẹ́ wọnú ìgbéyàwó yẹn Ọlọ́run ò tí sọ pé go. Ìwọ náà di pé àwọn èèyàn mari wọ́n sọ pé o ti pẹ́ nílé, ìwọ náà sáré tara bọ̀. Ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ business yẹn o béèrè lọ́wọ́ Ọlọ́run business tọ́lọ́run fẹ́ kó o tara bọ̀. Ṣùgbọ́n ìwọ náà ṣàtara bọ̀ kan, bóyá ń ta àgbàdo sunsun lénìí ló ń ta bọ̀ọ̀lì lọ́la, bóyá ń ta bọ̀ọ̀lì lọ́la ló ń tẹ̀wà gànyìn, bóyá ń tẹ̀wà gànyìn ló ń tẹ̀pà yíyan. Owó ṣàǹkó láti ibìkan síbi kan torí pé o béèrè lọ́wọ́ Ọlọ́run, o gba ìtọ́ni ni. Lórúkọ Jésù mo gbàdúrà fún ọ gbogbo ibi tó o ti ṣìnà, ọwọ́ adániwáyé ó dá ọ padà sójú ọ̀nà. A ó pàdé lórí ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo, ètò oníyìnrere Síónì lórí ìkànnì Great 101.1 FM. A ó pàdé lórí ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Kí àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo tó tayọ ohunkóhun kó wà lórí wa títí a fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Shalom, shalom. Àmín.